tó ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó mú kí ẹ̀mí wa kó tún rí ọjọ́ ti tòní láyé àti láàyè àti lálàáfíà. Àwa la bá wọn ṣe ọdún tó kọjá, ìyẹn ọdún 2022, àwa tún rèé ní ọdún 2023 ní January. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí. Ó fi àsìkò yìí kí gbogbo àwa olólùfẹ́ wa lórí ìkànnì Yorùbá Space TV pé a kú àṣekù ọdún, ẹ̀mí wa á túbọ̀ máa rọ́pọ̀lọpọ̀ ọdún láyé o láṣẹ Elédùmarè. Ẹ káàbọ̀ padà sórí ètò lónìí. Ètò tòní ò ní pẹ́, ṣùgbọ́n ohun tó gbé mi jáde lónìí ó jẹ́ ohun tó ṣe pàtàkì gidi gan tí màá sì fẹ́ kí gbogbo wa ká gbọ́ nípa ẹ̀, torí wọ́n ní etí tó bá gbọ́ àlọ ó yẹ kó padà gbọ́ àbọ̀. Torí ẹ̀ ni mo ṣe mú fídíò yìí wá fún yín. Nítorí fídíò tí mo wá mú wá lónìí, a ò mú wá nítorí pé kí ká lè dá wàhálà sílẹ̀ àbí láti máa yan ọ̀tá láàrin ara wa. Èmi kú ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé gbogbo wa ló yẹ ká fi ìmọ̀ ṣọ̀kan ká lè débi tá ń lọ pẹ̀lú ìrọ̀rùn. Gbogbo ibi táwọn èèyàn ti ń gba òmìnira láyé, kò síbi tẹ́nìkan péré ti ń dàgbà òmìnira. Bẹ́ẹ̀ ni àfi tá bá fẹ́ tanra wa fún tá bá fẹ́ parọ́ fúnra wa nìkan ló kù. Kò síbi tẹ́nìkan ṣo tó ti ń dá nìkan gba jíjà òmìnira tó sì ń ṣàṣeyọrí ń bẹ̀. Àmọ́ bí ìrìn àjò ṣe bẹ̀rẹ̀ kó tó di pé àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣàmọ̀ pé ní bí oṣù mélòó sẹ́yìn, ọ̀rọ̀ pé a fẹ́ ṣe declaration ó ti bẹ̀rẹ̀ sí ní wáyé. A fẹ́ ṣe declaration, àwọn kan ti gbọ́ sí, àwọn kan ò tí gbọ́ sí, gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wáyé lóríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ní fa pé kí agitation náà ó pín sí ọ̀nà méjì mẹ́ta, kódà ó pín sí ọ̀nà yẹlẹyẹlẹ wápá ni. Tó àwọn kan sọ pé Chief Sunday Igboho wọ́n ní wọ́n mọ̀ nípa declaration tí wọ́n ṣe. Àwọn kan sọ pé bàbá ò gbọdọ̀ mọ̀ nípa ẹ̀ kó rí bó ṣe rí yìí. Òní lè máa gbọ́ òkodoro ọ̀rọ̀ tó wà nú ọ̀rọ̀ declaration tí ó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá, ìyẹn tí màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onitiri tí wọ́n ṣe declaration tí wọ́n ṣe yìí. Èní lè máa gbọ́ bó ṣe jẹ́ àti ohun tó ṣẹlẹ̀ láàrin méjì tí gbogbo òfin lọ bó ṣe yẹ kó lọ. Èní lè máa mọ̀, torí ká lè mọ̀ bá a tún ṣe máa tún ara mú padà ni. Bẹ́ẹ̀ ni lọ́dún mo sọ nínú fídíò kan tí mo ṣe kí ó tó di pé a parí ọdún yẹn, mo ní tá ò bá gba Yorùbá Nation nínú 2022 yìí kò túmọ̀ sí pa kùnà. Bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pa àti jákulẹ̀ àti bàbá àti kùnà. A kàn nílò láti wẹ̀yìn wò ká wo ibi tá ti ṣe àwọn àtiṣe kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni wọ́n ní the journey of 1,000 miles begin with a step. Àwọn máa gbé ìgbésẹ̀ yẹn léra wọn. Tẹ́gbà míì ìyẹn máa lọ lójú ọ̀nà gbà míì. Ọ̀nà lè pín sí méjì àbí ọ̀nà mẹ́ta. A wò pé ibo ni kí n gbà ń bẹ̀ o. Tó bá ṣe pé lọ ṣe mistake ṣe ọ̀nà yẹn, ó nírọ̀ fẹ́ ti padà wá sẹ́yìn kó wá tún padà wò pé nígbà tí ìbá yóò gba jẹ́ kí n padà gba ọ̀nà bíbà yìí. Ṣùgbọ́n tí mo sọ yé wa, torí ìdí èyí mo fẹ́ kẹ́ kàn farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò tí mo fẹ́ mú wá fún yín yìí, torí ibẹ̀ ni gbogbo àlàyé wà. Bàbá wa Sunday Igboho ti jáde, wọ́n dẹ̀ ti sọ̀rọ̀, wọ́n bá yàn kan sọ̀rọ̀ wípé báyìí ni ọ̀rọ̀ náà ṣe rí. Mo fẹ́ sọ fún wa wípé lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, Yorùbá Nation yìí no going back ṣì ni o. No going back ni, no going back, kò sí padà sẹ́yìn. Torí wípé kí ni ewu tó wà pé a padà sẹ́yìn? Ewu tó wà nù ká padà sẹ́yìn ó ju nǹkan tá à ń rí lọ́wọ́lọ́wọ́ yìí lọ o. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ nìyẹn o. Tá a bá sọ pé ó ṣe Yorùbá Nation mọ́lẹ̀ ní nǹkan tá a ti ń rí sẹ́yìn, a ò tí ì rí nǹkan kan o. Mo ń ṣubú ẹnu sọ fún wa, a ò tí ì rí nǹkan kan. Ohun tó ń padà bọ̀ níwájú fún Nàìjíríà, fún ìlú tó ń pè Nàìjíríà, a ò gbọ́dọ̀ padà sẹ́yìn ni o. Lórí mandate yẹn náà ni pé a fẹ́ dá dúró, a fẹ́ dá ní òmìnira ara wa, a fẹ́ dá máa jẹ́ orúkọ tiwa, a fẹ́ máa jẹ́ unique name tiwa. Tó bá ń bèèrè lọ́wọ́ mi pé kí lorúkọ ìlú ẹ, kí n sọ pé ìlú Yorùbá ni. Tó bá ní kí ni èdè tí à ń sọ nílùú wa, kí n sọ pé èdè Yorùbá. Tó bá pèrè kí lorúkọ mi, kí n lè dá sọ pé Olúwasanmí lorúkọ tèmi. Ohun tí à ń fẹ́ nìyẹn. Torí náà ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ tí yín ní lórí channel yìí, ẹ bá wa subscribe sórí ìkànnì Yorùbá Space TV.
kẹ́ lè máa rí gbogbo fídíò tá a bá mú wá fún yín lólókan ọ̀jọ̀kan. A sì kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé ọdún yìí á dùn fún wa, á dùn fún ọmọ wa, á dùn fún aya wa. Lágbára Ọlọ́run gbogbo àdáwọ́lé wa náà ọdún yìí yóò máa yọrí sí rere ni. Ó yá ẹ wá lọ gbọ́ fídíò náà. Lẹ́yìn tí mo ṣe program yẹn tán lánàá, mo fẹ́ sùn ni mo rí kọ̀ọ̀kan tó wọlé. Mo kọ́ tẹ̀ torí mi kì í gbé kọ́ láti after 10. Kọ́ yẹn tún wọlé lẹ́lẹ́kejì, mo tún kọ́ tẹ̀. Nígbà tó wá dé lẹ́ẹ̀kẹta tí mo kọ́ tẹ̀, ẹnìkan wá pè mí wọlé. Ẹni yẹn wá sọ fún mi pé ṣé mi mẹ́ tó ń pè mí ni? Mo ní mi ò mọ̀. Ó ní torí ẹni tí mo rí tóun pè wọlé lẹ́yìn tí mo kọ́ ti fóònù lẹ́ẹ̀mẹ́ta, ẹni yẹn jẹ́ ẹni tí mi gbọ́dọ̀ má gbé kọ́ọ̀lù ẹ̀. Ẹni yẹn wá ní lágbájá ló ń pè mí. Mo ní baálé ọkọ ìlú ó ní mo wá pè padà. Gúdúgbẹ̀ bọ́ lálẹ́ àná, kí n tó sùn ó tó 12 tèmi àtẹniyẹn fi ń sọ̀rọ̀. Kí n dárúkọ tá lájọ sọ̀rọ̀. In the course of this program màá dárúkọ ẹ̀, but tí ó bá necessary ajẹ́ kò need. Mo ti ń gbọ́ tipẹ́ tí ìyá Dúpẹ́ Onítìrí ti máa sọ pé declaration àwọn kò ṣẹ̀yìn Sunday Igboho, wípé káwọn tó bẹ̀rẹ̀, káwọn tó jáde lọ declare, àwọn àti Sunday Igboho làwọn jọ plan ẹ̀. Nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ first time wọ́n sọ, second time wọ́n tún sọ. Tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ni máa ń gbọ́ pé CSI ò lè sọ pé òun ò mọ̀ ń pa ẹ̀, àwọn jọ plan ẹ̀ ni. Nígbà tí wọ́n gbọ́ pé tẹ́niyẹn wá pè mí lánàá, mo wá challenge ẹniyẹn pé ṣé lóòótọ́ ní Igboho mọ̀ ń pa bí ìyá Onítìrí bọ́n ṣe declare. Ení nìyẹn lẹ́ẹ̀kejì, ṣé gbogbo tí ìyá Onítìrí ń ṣe láti ilẹ̀ ni wọ́n inform Sunday Igboho? Ni mo ṣe ó wá nà ń bẹ̀ fún mi, ó ṣàlàyé tí mi ò gbọ́ rí. Ara mi move, ara mi touch. Ẹni yẹn ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóòótọ́ ìyá Onítìrí pé olóyè Sunday Igboho wípé kí olóyè declare wípé but rally ṣe rántí pé ní last year wọ́n simultaneous rally pé gbogbo state máa ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà, rally máa wáyé ní gbogbo ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan náà. Bàbá gan sọ tí mo fi tí ara mi gbọ́ lẹ́nu wọn. Rally yẹn ó ní plan tí wọ́n ní bẹ̀ tẹ́lẹ̀. Plan tán ní ni pé ìyá Dúpẹ́ ti kọ speech tí olóyè Sunday Igboho máa kà, ó ti kọ fún níjọ́ náà pé kán lọ translate ẹ̀ sí Yorùbá. Ní ọjọ́ rally yẹn olóyè Igboho máa ka speech, ó dẹ̀ máa declare ilẹ̀ Yorùbá. That was the plan. Ntọ́wọ̀n àti ìyá Dúpẹ́ jọ sọ rèé o ni mò ń sọ yìí o. Kódà olóyè wọ́n ti sọ pé white ni gbogbo àwọn máa wọ̀. Olóyè Igboho ti rán agbádá white tó máa lò jọ náà. Nígbà tó yá, màmá tún pe olóyè Igboho wípé ẹ ṣe jẹ́ ká ṣe báyìí, ká wá ẹni tó jọ ẹ́ Sunday, kí wọ́n wà níbì kan, kó wá jẹ́bi tó wà yẹn, kí gbogbo àwọn tó jọ ẹ́ tá a bá rí yẹn kí wọ́n jẹ́ pé gbogbo wọn ni wọ́n máa dúró ní state kọ̀ọ̀kan tí wọ́n máa lead, tó máa dàbí pé Sunday Igboho wọ́n rí l'Abẹ́òkúta, Sunday Igboho wọ́n rí ní Ọ̀yọ́, Sunday Igboho a rí ní ti Kwara, a rí ní Èkó, a rí ní kíní kan wà ní Mèwo gan ní Sunday Igboho. Wọ́n tún plan yẹn náà bẹ́ẹ̀. All of a sudden Màmá Dúpẹ́ wá pé Sunday Igboho wípé rárá, rally kan ló kọ́ síwájú, wọ́n ní pé declaration ní káwọn kọ́ sí, pé so kí olóyè Igboho wá declare pé but olóyè Igboho lè dúró ní Benin kó declare o, àfi kó máa bọ̀ ní Nàìjíríà. Màmá Dúpẹ́ dẹ̀ ọ̀fà pa àwọn àgbà ilé fún ní Badagry secretly a wọlé, tó bá wọlé ó kù ọ̀la ló ti máa wọlé ní òru tó wọlé báyìí wọ́n bẹ̀rẹ̀ kíní akànṣe declaration yẹn, àwọn adẹ́mọ̀ bọ́n ṣe máa gbé jáde padà.
olóyè Ìgbòho ní àwọn dẹ̀ ti gbọ́, mo ti là mọ́lẹ̀, Ìgbòho ló pè mí lánàá tí wọ́n ṣàlàyé sáìdì tiwọn. mo tún pe màmá Dúpẹ́ Onítìrí nísìn, ó ti lé ní ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n kọ̀ tí wọ́n gbé kọ́ mi, because I have a lot of questions tèmi fẹ́ bi wọ́n. Wọ́n mọ nọ́mbà mi o, mi ò pẹ́ anybody wọn rí tẹ́lẹ̀, kò sẹ́ tí mo máa ń pè àtolóyè Ìgbòho àti anybody mi kì í pè wọ́n. First time tí màá bá ìkéyìí nínú mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ rí láyé mi wọ̀ sálẹ̀ àná. Ìgbòho ní kí n sọ pé n tóun sọ rí ni mo ṣe sọ síta o. Ó ní kí ìyá Onítìrí wá jáde kó deny tí mò ń sọ ìpè bẹ́ẹ̀ kọ́. When I made an attempt láti gbọ́ tẹnu wọn and she refused to pick my call, kí Ìgbòho tiẹ̀ tó pè mí rárá, mi ìbá Ìgbòho sọ̀rọ̀ ní láyé. Wọn mọ nọ́mbà mi, mọ nọ́mbà wọn, wọ́n ṣe get nọ́mbà mi lánàá gan kò yé mi. Ọ̀dọ̀ wọn láwọn kan ti ń pe àwọn ti pẹ́ pé kán lọ bẹ bàbá Gbàgede pé bàbá Gbàgede ti lóhùn òṣè Yorùbá nation mọ́. Mo dẹ̀ sọ fún wọn pé tipẹ́tipẹ́ lèmi ti padà ṣe fídíò wípé mi ò lọ bì kankan, mi kò síbi tí mo fẹ́ lọ, èèyàn kan kìkùté lómìnira àbáwọn Yorùbá ṣe máa ń pòwe, kò síbi mo fẹ́ lọ. So bàbá ní ńgbà tí màmú Onítìrí pé àwọn tó sọ yẹn pé káwọn níṣó Nàìjíríà, wọ́n ní tẹ́lẹ̀ before then ni wọ́n ti pe Kọ́lá. Bẹ́ẹ̀ dẹ̀ ni ṣé TVC ni Ẹmúráyọ̀ ti ń ṣe play program tó ti ń ṣe discussion program kan báyìí tí ní má wà nú ẹ̀ àti Mariam, wọ́n pọ̀ àwọn obìnrin yẹn, bóyá let's talk àbí kí náà pe program wọn ẹ̀. Orí program yẹn mo fojú ara mi gan gbé. Ó ní Kọ́lá Abíọ́lá ti jáde níjọ́ yẹn tó ń sọ pé àwọn Ìgbòho, àwọn tó yẹ kó yẹ kó ti pa gbogbo wọn dànù àti Nnamdi Kanu. I had it with my ears. Kódà mo gbé wájọ́ yẹn sí program wípé ẹgbọ́n tí Kọ́lá ọmọ Abíọ́lá sọ o. Màmá wa ní bàbá Sunday Igboho wa ní in tí Nigeria government gbélé àwọn lórí kì í ṣe ẹ̀sùn wípé ó fẹ́ declare, wọ́n lẹ́sùn páwọn jẹ́ terrorist náà gbélé àwọn lórí. But you now expect me to come down to that Nigeria kí n wá declare. Wọ́n ní kíní yẹn wá hàn sáwọn wípé obìnrin wá set up fún mi láti mú mi ni, wọ́n rán sí mi ni. Wọ́n ló hàn sáwọn gbangba bẹ́ẹ̀. Wọ́n láti gbà yẹn àwọn ò ta sí mọ́. And tẹ́ ẹ bá rántí, ìyá Dúpẹ́ Onítìrí sọ pé àwọn pé olórí àkọ́kọ́ lórí declaration pé kò dáhùn, àwọn tún pé olórí ẹlẹ́ẹ̀kejì. Olórí àkọ́kọ́ ni bàbá Bánjí Akíntóyè, olórí kejì ó ní CSI. N tó ṣẹlẹ̀ láàrin ìyá Onítìrí àti CSI, according to CSI òun la gbọ́ yìí o, tán sọ fẹ́mi lánàá. Mi ò rántí ọ̀rọ̀ ta tó jọ sọ mọ́, bẹ̀tì n tó pàtàkì jù tí wọ́n rán mi pé kí n sọ pé n táwọn sọ rèé. Mo tún bi wọ́n pé ẹ̀sà ṣé kí n sọ ọ́ ní sọ síta. Kí Onítìrí dínà pé kò rí bẹ́ẹ̀. Ẹ̀rù bà mí wípé so màmá yìí láwọn ń gbà wá lẹ́lẹ̀ Yorùbá ni. Wọ́n fẹ́ sẹ́ẹ̀tì ọ̀pù kí Nigeria government arrest yín. Kọ́rọ̀ wá dàbí ti Nnamdi Kanu. Wọ́n ní ó dà bó bá rí bẹ́ẹ̀ etí èmi nìkan kọ́ ni ó gbọ́. Plan A nìyẹn ó fail. Wọn ò rí olóyè Ìgbòho, kò jáde, kò sọ̀rọ̀, kò ta sí wọn. The next thing tá máa gbọ́, màmá Onítìrí sọ pé àwọn ti declare. Wọ́n dẹ̀ defend reason tó fi gbọ́dọ̀ declare, of which me I don't against it. But to my dismay, ní last week, ó dà pé last week Monday or Tuesday, I came here, mo rí fídíò tí dedication tó ń pariwo ní kíkankíkan pé wọ́n ti rán àwọn èèyàn kí wọ́n máa lọ sí barracks, kí wọ́n lọ máa reclaim, kí wọ́n dẹ̀ máa lọ sí airport kán lọ reclaim. Kódà ní ìjọ́ tí mo ṣe fídíò yẹn, kí lẹ́jọ́ yẹn tó ṣú,
fídíò ceremony tí wọ́n fi ń celebrate wípé àwọn lọ sí secretariat ní aláùsá wọ́n ti gbàwé lọ́wọ́ àwọn wọ́n dẹ̀ ti recognize Yorùbá nation fídíò yẹn jáde lálẹ́ ẹjọ́ yẹn. Ìgbà tí mo rí bẹ́ẹ̀ mo ní tó yẹn náà dá o, congratulations sí gbogbo ọmọ Yorùbá o tí Sanwó-Olú bá ti recognize Yorùbá nation. Mo fọwọ́ lẹ́rán mo ń wòran n tí mo sọ ní ọjọ́ yẹn padà ń ṣẹlẹ̀ o. Ó ní mo sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí ń bá náà ní pọ̀pà ẹni báhùn tó bá tabá tó bá wọn onítọ̀hún kó rorí sí bó bá dẹ̀ wọn onítọ̀hún kó fi bínú. Èmi Táwàkálítù ni o, mo bọ́ lọ́ọ̀dúró àti bàbá Bánjí àti ìyá Onítìrì àti Sunday Igboho kò lè sí ìtòlóhùn mọ́ mi nú wọn rí ìmẹ̀ ìkéyìí rí nú wọn. For the first time in my life mo gbóhùn Igboho ṣe tí wọ́n náà wọn lánàá ìbá sọ̀rọ̀ rí láyé mi ní nọ́mbà ẹ̀ kò ní nọ́mbà mi àjọ ríra rí mi ò rírí kò rí mi rí. But to the core ó ní máa dúró tí ká gbalẹ̀ Yorùbá títí tọ́lọ́ máa fi ṣe tá máa fi gbà